Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́, málémi lọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun, ọ̀bọ òtún kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọmọ agbọ́ kéké ogun mẹ́sàn-án, ọmọ agbọ́ yàyà mọ́yà, ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni? Á gbà fún wa. Mo kẹ́yìn al-ulama'u warasatul anbiya, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Muqaddam Sheikh àfáà akọ́mọníkẹ́ àfáà akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, rẹ́fúrẹ́ǹdì, bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kẹ́dùrà Sẹ́ráfù Celestial, pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá tara ṣàṣà mú kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ kì í fi ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ kì í fi rẹ̀ ẹ́ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, wọ́n fọ̀kan ṣoore kiri. Èyí tẹ́ fi ń ṣoore kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀, torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà, jìgbìnì bí àtẹ àkún, aláṣọ àlà funfun gbò, ọ̀jájá afìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, Ọ̀jájá the second, àrólé Oòduà Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo wá kí bàbá mi, ọba Dr. ọba ẹnjìníà Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé, Aláàfin Ọ̀yọ́, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tánù gbọdọ̀ ṣe, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Bàbá mo kí yín o. Mo wá fàsìkò yìí mo fi tẹ̀pá mi sílẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn pátápátá, mo kí ará Ìbàdàn pátápátá àti gbogbo ọmọ bíbí ìlú Ìbàdàn pátápátá wípé a kú ara fẹ́rakù ẹni ire tó darapọ̀ máwọn baba ńlá wọn. Mo kí yín o. Ìyẹn ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first tó darapọ̀ máwọn baba ńlá wọn. Mo kí gbogbo ọmọ Ìbàdàn kú rọ́jú. Mo wá fàsìkò yìí náà kí bàbá mi ọba Senator Rasheed Adéwọ̀lú Ọládọjà, the Olúbàdàn of Ìbàdàn Land Senate. Ìyẹn ni àyànrán kábíyèsí Olúbàdàn tuntun, ọba Senator Rasheed Adéwọ̀lú Ọládọjà. Bàbá mo kí yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá níbikíbi tí ẹ ti sí lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Bánjí Akíntóyè, bàbá mo kí yín o, k'Olódùmarè kó tó bọ̀ jẹ́ ká tún rọrùn yín sáṣọ pẹ́pẹ́pẹ́, àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni, májà sọ́lá àdìsá ó máa dé ẹ mọ́. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé, adé aládé kó lágbà fáláàfin. Wọ́n bá rú ọ lójú bọ́ bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí wọ́n lè rí pé ṣé lóòótọ́ adé aládékún ìlàgbà fún Aláàfin. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora, wọn ò ní rùkú yín wá bá wa nílé lágbára lọ́wọ́ Ọlọ́run. Òmìnira ìran Yorùbá yóò ṣojú gbogbo wa pátápátá. Bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní
Bayelsa pẹ̀lú Delta State. Ibo mò ń lọ lálẹ́ yìí. Ẹ jẹ́ ń pè ní ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀ ló jẹ́ fún gbogbo ọmọ kóòtù òjíire. Ẹ wá nǹkan jòkó lé. Kẹ́ ẹ tẹ́tí gbéyàwó ọ̀rọ̀ látẹnu mi. Torí pé màá sọ̀rọ̀. Adúpẹ́ òkun ohun ọ̀sà àtàwọn odò wẹ́wẹ̀wẹ́. Mo ní intention láti treat voice note Dúpẹ́ Onídọ̀tí tẹ́lẹ̀ lénìí lóru yìí. Àmọ́ mi ní treat ẹ̀ torí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tínú mi sì dùn sí. Mi ní lè treat voice note Dúpẹ́ Onídọ̀tí mọ́. Mi ní lè treat ẹ̀. Àmọ́ kí ni tínú mi dùn sí? Ó dá lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. I won't take much of your time, but I want you all to share this program. Ẹ jẹ́ kó kárí ilé, ẹ jẹ́ kó kárí oko. Àwọn ìgbésẹ̀ tá à ń retí lọ́dọ̀ àwọn ọba aládé wọ̀nyí ńlá ṣẹ̀ṣẹ̀ ń rí. Pàápàá jùlọ Ọ̀ọ̀nìrìṣà àrólé Oòduà pẹ̀lú ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Àwọn ìgbésẹ̀ tá a fẹ́ ká máa rí òun là ń rí. Ọ̀ọ̀nìrìṣà àrólé Oòduà ti gba ẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ o. Kí ni wọ́n sọ fún Bọ́lá Ahmed Tinubu? Kí ni wọ́n sọ? Ẹ mọ̀ gbọ́ ní ràbájì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín. Ẹni tí wọ́n sọ táwọn lọ́balọ́ba ṣèpàdé lórí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Májàsọ́lá Àdìsá ọmọ Adéẹmọ. Ẹ gbọ́, ẹ bá ń pín ètò yìí, ẹ bá ń pín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ já fetí gbéyàwó ọ̀rọ̀, ẹ já gbọ́rọ̀ dùnnú. Tàbá ń sọ̀rọ̀ ta ní wípé èéṣe tí àwọn ọba aládé ò ṣe jẹ́ kí ààrẹ Tinubu mọ̀ wípé olóyè Sunday Igboho Oòṣà ò ní ẹ̀sùn kankan níwájú ìjọba Nàìjíríà. Ẹ̀sùn olóyè Sunday Igboho Oòṣà kò kọjá wípé ń pariwo ń ké toto wípé ẹ̀yin Fúlàní afipábánilòpọ̀, aba oko jẹ́, ajínigbé béèrè owó tabua lọ́wọ́ àwọn ọmọ kóòtù òjíire pé ẹ fi ilẹ̀ bàbá mi lẹ̀. Ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho Oòṣà kò jù báyẹn lọ, lẹ́yìn tó sì ṣokùnfà ìdí pàtàkì tí ààrẹ ìgbà náà ìyẹn Buhari tó fi pàṣẹ pé kán wá ṣe kíni, kán wá pààyàn, kán balẹ̀ jẹ́, kán bọ̀nà jẹ́ nílé olóyè Sunday Igboho Oòṣà. Ọ̀pọ̀ àṣírí ṣókùnkùn nínú attack tó ṣẹlẹ̀ sílé olóyè Sunday Igboho Oòṣà ní July 1st ọdún 2021. Torí wípé ṣàkó ìjọba nìkan là ń wò wípé bóyá ìjọba ló ṣèkọlù sílé olóyè Sunday Igboho Oòṣà, pé bóyá ìjọba nìkan ló mọ̀ nípa ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Àwọn ọba alẹ́ káàárọ̀ òjíire kan náà mọ̀ nípa ẹ̀. Kódà àwọn gómìnà kan náà mọ̀ nípa ẹ̀. Léyìí tí wọ́n buwọ́lu ìwé tó wá tí ẹ fi ní wọ́n dìgbò lulí olóyè Sunday Igboho Oòṣà. Tó tá a bá wá ń pariwo pé ń tọ́ moyún inú kinní kan náà ni ọmọ àti lọ ẹ̀. Ẹ̀yin ọba, ẹ̀yin gómìnà tẹ́ ẹ kó wa sínú àdánwò yìí, ẹ̀yin náà la nírètí wípé ó yẹ ká ẹ kó wa kúrò ńbẹ̀. Àmọ́ èmi máa ń sọ̀rọ̀ kan, ó dà pé mo kó tẹnu àwọn ọ̀rọ̀ bàbá wa kan that says the mindset, the people that put us into this problem that we have today can never be the same set of people that will take us out of that problem. Take it or you leave it.
àwọn tó fi wá sínú àdánwò tá a wà báyìí, àwọn tó fi wá sínú ìṣòro tá a wà báyìí, àwọn tó fi wá sínú oko ẹrú tá a wà yìí, kò lè jẹ́ páwọn náà ni ó kó wa kúrò ńbẹ̀, torí wípé kí ni wọ́n ti jingiri nínú ìwà àbàjẹ́. Ìwà àbàjẹ́ ti gbókùn lára wọn débi wípé bámú wọ́n máa ń lùlù bámúbámú ni mo yó, àwọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. And I keep on saying it. Ètò ààbò ilẹ̀ Yorùbá, àwa làwa ń ríro gẹ́gẹ́ bí mẹ̀kúnnù tí ò rówó gbọdẹ, tí ò rówó gba ọlọ́pàá, tí ò rówó gba sójà tí ó máa sọ. Ṣé ẹ ráwọn ọba, àwọn gómìnà, àwọn sẹ́nítọ̀, ọkàn tiẹ̀ balẹ̀ nítorí wípé kí ni àwọn lẹ́ni tí ń dáàbò bò wọ́n. Àmọ́ wa ò ní. Tẹ́ bá follow trend yẹn, mo rò pé bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ní ìsìn, ẹ rí bí àwọn Fúlàní wọ̀nyí bí wọ́n ṣe dúnbú àwọn èèyàn ní àwọn agbègbè kan nípínlẹ̀ Kwara. Wọ́n pa àwọn fijilantẹ́ lọ, about 28 of them ni wọ́n gbẹ̀mí wọn. Wọ́n pa wọ́n dànù ní ìfanáfansú. Now, if we are now crying unto government to come to our rescue, pé kí ìjọba wa dáàbò bò wá, ẹ má jẹ́ á parọ́ tanra wa, ìjọba kankan ò lè dáàbò bò wá. Àwa la ṣe kí ni? Àwa la dáàbò bora wa tá a bá fẹ́ràn ara wa. Ìjọba tó fẹ́ dáàbò bò wá tí ò ráàbò gangan dábòra ẹ̀, ọ̀nà tó wá fẹ́ gbà dáàbò bò wá dà. So I pity those who lost their life ní Kwara State. Mo dẹ̀ fàsìkò yìí náà rọ̀ wọ́n, ẹ̀yin náà ẹ pé bíríkótó, ẹ pé bìrìkòtò, àwọn tá a jogún lọ́wọ́ bàbá ńlá wa, ẹ jẹ́ gbogbo àwọn ọdẹ, ògbójú ọdẹ nínú igbó Olódùmarè, ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká fìmọ̀ pọ̀, ká wo ọ̀nà tán lè gbé gbà láti rí wípé ètò ààbò ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ àwọn ibi tó jẹ́ ilẹ̀ Yorùbá ń bẹ, pé ètò ààbò bẹ̀ ó gbópọn. Àti dúpẹ́, ayọ́pẹ́ ti yọ fún àwọn nǹkan kọ̀ọ̀kan tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Ètò ààbò wa, àwọn tó lò tó jẹ́ wípé orúkọ olóyè Sunday Igboho Òòṣà táwọn Fúlàní wọ̀nyí ń gbọ́ tí ń jẹ́ wọn máa sá kíjokíjoki, tọ́kàn wọn ò fi balẹ̀ mọ́, torí pé kò síbi táwọn Àgbẹ̀kọ̀yà tẹ́ ń ṣiṣẹ́ takuntakun nínú igbó yẹn, kò síbi tí wọ́n ó ti sọ̀rọ̀, kò síbi tí wọ́n ó ti ṣe, kò síbi tí wọ́n ó dé tẹ́ ẹ̀ ní rí jàsá olóyè Sunday Igboho Òòṣà ń bẹ. Torí wípé ẹ̀mí olóyè Sunday Igboho Òòṣà, spirit olóyè Sunday Igboho Òòṣà, òun ni wọ́n fi ń operate. They are not just operating, they are operating based on the spirit tí olóyè Sunday Igboho Òòṣà ti fi lélẹ̀. Ìyẹn ló ń lò tó Olódùmarè sì gbà fún wa. So if we can see that also láti angle ìpínlẹ̀ Kwara náà, káwá láwọn tí ń bẹ ní àwọn àárín gbùngbùn bíi náà kan kún wọn kò bá dáa, torí wípé Kwara náà lẹ ti fààyè gba àwọn ọ̀dàlẹ̀, ẹ̀yin náà lẹ fààyè gba àwọn Fúlàní. Ẹ̀yin yìí náà ni ẹ̀yin ará Kwara, Ìlọrin àǹkó lẹ́ ní Kwara yìí ṣe lẹ Yorùbá. Now wọ́n ti wá ń fi yín lápẹ́, wọ́n ti ń pa yín, ikú ti ń pa yín lẹ́yọrọ. Èmi sì máa ń sọ kíní kan, ìbá dáa kíkú Ọlọ́run ó pààyàn ju kíkú Fúlàní ó pààyàn lọ. Ikú Ọlọ́run ó pa ọ̀pọ̀ yín mọ́, ikú Fúlàní ní ń pa yín. Ikú Ọlọ́run kò pa ọ̀pọ̀ yín mọ́, ikú Fúlàní ní ń pa yín. And let me tell you, religious blindness ní worry Kwara. Ẹ̀sìn ìnìṣòro tẹ́ ẹ ní, whether you like it or not, Yorùbá ló ní Kwara. Ìlọrin, ibi tá a gbé ti ń lọrin ní. Ìlú Àfọ̀njá ìnìlọrin kì í ṣèlú Gẹ̀rí Álímì.
kì í ṣèlú Gèrè Alimi. I don't want to take much time. Mo sì ń padà bọ̀ wá sí orí ìgbésẹ̀ táwọn ọba wa ti gbé. Ìhàwó lolóyè Sunday Igboho Oòṣà ló kọ sí ìgbésẹ̀ táwọn ọba ilẹ̀ Yorùbá gbé yìí. Ẹ gbọ́ ní Rabaji gan àti ní Rẹ̀gẹ̀dẹ̀ Fín. Àmọ́ ọ̀rọ̀ ètò ààbò ìgbésẹ̀ àwọn tá gbé náà ó dá lórí ọ̀rọ̀ ètò ààbò àti bí ìran Yorùbá yóò ṣe bọ́ lóko ẹrú. Wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ọba wa ń padà bọ̀ wá sílé níbi tá a fẹ́ wọn wà gangan. It's high time ká lọ rèé wá sílé ká kúrò lábẹ́ mímọ́ ṣẹrú lábẹ́ Fúlàní. Irú Tìmí Ẹdẹ ń jò ní tó déwájú ọba Ìlọrin, Emir Ìlọrin tó lọ rèé kúnlẹ̀. Àwọn nǹkan yẹn láàfí ó ṣẹlẹ̀ mọ́. Ọba àṣẹ̀ǹbáyé ni Tìmí Ẹdẹ. Kò yẹ kí irú wọn lórí mọ́ gbádé máa kúnlẹ̀ níwájú Emir. Ẹ jẹ́ kẹ́míà ó wà ní Emir, ẹjọba aládé ó wà lọ́ba aládé. A ti mọ̀ pé irú Olúwo kànrànjẹ́gbẹ́ lòun Emir ni kò kulẹ̀ sínú ọba aládé. Kódà ìpàdé tó bá ní ṣe pẹ̀lú ọmọ Yorùbá kò yẹ kí ẹ máa pe Emir, kò yẹ kí ẹ máa pe Olúwo, kò yẹ wọn ó pè é torí kò sínú ọba ilẹ̀ Yorùbá tá a mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti kára ẹ̀ gẹ́gẹ́ bí ẹrú Fúlàní náà ni ó sì máa jẹ́. Kí wá ní ìgbésẹ̀ táwọn ọba wa gbé? Ọ̀nìrìṣà Àrólé Oòduà Jẹgbẹ̀nìbí àti Àkún aláṣọ àlàfófú gbò Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Bàbá ló kó gbogbo àwọn lọ́balọ́ba lóyè ló kó wọn sòdí lọ́ọ̀lú Àbújá níbi tí wọ́n ti gbé ṣèpàdé alágbára tí wọ́n ti ń jẹ́ ọmọ yé ààrẹ Tinubu wípé ó tó gẹ́, alúbàtà kan kì í dárin. Ọ̀rọ̀ ètò ààbò Ọ̀nìrìṣà ní ẹni bá mojú Ògún ní pabìnrin rẹ̀. Ìgbòho nìkan ló mọ ojú pọ̀nà sí ọ̀rọ̀ ètò ààbò, òun náà ni ẹjẹ́ àgbè fún. Ọ̀nìrìṣà ń sọ fún ààrẹ wípé ọ̀rọ̀ ètò ààbò iléeṣẹ́ ààrẹ ẹ fààyè lẹ̀ kí lọ́ba kan lọ rèé ṣètò rẹ̀ gẹ́gẹ́ báwọn ṣe fẹ́ ṣe. Ó ṣòro fájòjì láti mọ bí wọ́n sìnkú baálé ilé sí o tí ó bá lọ́wọ́ aráalé nú. Odò tó bá sì tójú ẹni kún kò lè gbé èèyàn lọ. Ìlọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. Ilẹ̀ tí ò sì sú lójú ẹni àlèmọ̀kún rẹ̀ rìn. Ibo lẹ fẹ́ sọ fún wa nílẹ̀ Yorùbá yìí tó lóyè Sunday Igboho Oòṣà ò mọ̀? Ibo lẹ fẹ́ sọ fún wa nílẹ̀ Kóòtù Òjíire tó lóyè Sunday Igboho Oòṣà tí ẹ kárí òde bẹ̀? Kò sí. Àrólé Oòduà pẹ̀lú gbogbo lọ́balọ́ba wọ́n ti wá ké gbàjarì. Àwọn ṣe tán o láti jẹ́ kíjọba ó mọ̀ pé Ìgbòho ọ̀sẹ̀ pé ẹ̀pọ̀ mọ̀ wálẹ̀ àti nílò rẹ̀ báyìí. Ńjọ́ burúkú ńjọ́ ogun làárán tí akíkanjú ọmọ. Báwa ṣe nírú olóyè Sunday Igboho Oòṣà tínú wa ń dùn èyí táwọn ní north tání lókè ọya iṣẹ́ ẹbí ló ń fi ṣe. Àwọn akíkanjú wọn aláyàkànrànjẹ́gbẹ́ lọ́njọ́ lórí àwọn agbésùmọ̀mí. Wọ́n ní ọmọ tá a kọ̀ tá a tọ́ yóò gbé ilé tá a bá kọ́ yóò gbé tà. Wọ́n kẹ̀ wà lókè ọya wọ́n bímọ jọ bí ẹ̀dá. Ìgbà wọ́n bímọ jọ bí ẹ̀dá tí wọn ò rí àwọn ọmọ ọ̀hún tọ́ mọ́. Ọmọ náà lọ padà di kànrànjágbá sílùú tí ń dàlú láàmú. Yorùbá alọ́gbọ́n
a lóye, a ní làákàyè. Gbogbo nǹkan pátápátá ìlò Olódùmarè ló jogún fúnra Yorùbá. Èéṣe tí adé orí wa tó wá fẹ́ ṣí lọ? Èéṣe tí ọmọ aláṣọ wa fẹ́ máa wèkísà? Èéṣe tọmọ ẹlẹ́ran wa fẹ́ máa jẹgun? Èéṣe tọmọ onílé wa fẹ́ máa sọ abẹ́ gọ́tà tá fẹ́ máa sọ abẹ́ bíríìjì káàkiri? Ẹ̀yin àgbà náà lẹ́sìn ní àìláṣọ lọ́rùn pàká ó tóun àpérò fọ́mọ eríwo. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá, ẹ jẹ́ ká jígìrì ká sọra wa lọ́kan. Tá a bá ṣera wa lọ́kan, á mọ ọ̀nà tá a fẹ́ gbà láti yọra wa kúrò lóko ẹrú yìí. Ẹ má rò páwọn tó kó wa sínú àdánwò yìí lè yọ wá ń bẹ̀. Kò ṣeé ṣe. It's not possible. It's not done anywhere. Wọ́n lè yọ wá. Kò ṣeé ṣe. Ẹ má jẹ́ àfẹ́kọ́ taná fúnra wa. Is it that left or right? Tó o bá jó Sàkálá, tó o bá jó Sokolo, Ọ̀sáká, Ọ̀sókó, ìyún ò ní ọ̀dà. Ìran Yorùbá, ẹ jẹ́ fìmọ̀ ṣọ̀kan. Ká ṣe kí ni? Ká bá àwọn ará bí àwọn ẹni ibi tí pọnmọ́re balùwẹ̀ yìí, ẹ jẹ́ fi wọn lápé. Ká fi wọn gidi. Kán lè mọ̀ wípé ìran Yorùbá orí wa pé a mọ̀ ń tà ń ṣe. Ẹ̀yin kábíyèsí, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ gbé yìí. Pé ẹ tiẹ̀ sọ pé olóyè Sunday Igboho Oòṣà ọmọ ojúpẹ̀nà tó lè lò láti fi òpin sí ètò kùdìẹ̀kudiẹ ètò abólẹ̀ Yorùbá. Mo yìn yín lọ́gọ̀ ẹnu fún yùn. Àmọ́ èyí tó jà jù, ẹ lọ rèé sọ̀rọ̀, ẹ ṣèpàdé lórí bólóyè Sunday Igboho Oòṣà yóò ṣe kúrò níbi tẹ́ ẹ tì mọ́. Níbo lẹ sì tì mọ́? Níbo lẹ tì mọ́? Ibi tẹ́ ẹ tì mọ́ òun náà ni ìdálẹ̀. Ẹjọ́ ọmọ ọwọ́ wálé. Ẹ jẹ́ Igboho Oòṣà wá darapọ̀ mọ́ mọ̀lẹ́bí ẹ̀. Ẹ jẹ́ ó wá fara mọ́ wa nílẹ̀ Kóòtù Òjíire. Mo máa ń sọ fún yín pé òrùlé ilẹ̀ Yorùbá ó ń jò nítorí pé kí ni olóyè Sunday Igboho Oòṣà nìkan lọ́mọ bí títí dí. Ó nìkan ló ṣe kí ni ló mọ bí títí dí. Àìsílé rẹ̀ ó ti fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn fún wa. Yorùbá kan sì wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ẹ wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹnu yín tọrọ. Àwùjalẹ̀, kábíyèsí Àwùjalẹ̀. Tẹ́ ẹ bá pe Tinubu tó jẹ́ ààrẹ, tẹ́ ẹ bá sọ̀rọ̀, gbogbo tẹ́ ẹ bá sọ ní gbọ́. Èéṣe tẹ́ ẹ wá sọ fún wọn pé ká tú ọmọ wa lẹ̀? Ọ̀nìrìṣà, ẹ bá Tinubu sọ̀rọ̀ kó fi Igboho Oòṣà lẹ̀. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ẹ bá Tinubu sọ̀rọ̀ kó fi wálẹ̀. Káwọn ọdún gbéla, káwọn ọmọ ológun ká bẹ̀rẹ̀ sí ní pa kinní kan, ká bẹ̀rẹ̀ sí ní pa tàmẹ̀dò. That is not the point. The point is, ẹ jẹ́ á ṣètò ààbò wa fúnra wa. Ẹ jẹ́ á ṣe fúnra wa. Àwọn ọmọ ológun àbá nǹkan tẹ́ ẹ fẹ́ tì sí a pé ni wọ́n lọ máa bá wa ṣe wọ́n èé ṣe Fúlàní ni. Ọ̀pọ̀ wọn Fúlàní ni wọ́n nà án. Bó wá lẹ ṣe ní kí wọ́n lọ rèé máa bá ìran wọn, kí wọ́n lọ rèé máa bá ìran wọn jà nítorí tiwa.
ti mọ̀ wípé ẹ̀ ń fọmọ ẹyẹ sábẹ́ ẹ̀ ń gbé kàní kí ló tẹ wá fẹ́ máa tàn wá àyàn wà dénú gbó yóò jẹ́ ìran wa náà wọ́n máa kó bọ̀m̀bò àwọn bàbá wa ti ń bẹ nínú oko wọ́n sọ wọ́n dàgbé sùnmọ̀mí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ìgbà tó di wípé wọ́n fààyè lẹ̀ káwọn ará bí ò wọlé sí wa lára gbogbo àwọn ìbọn ẹ̀tù bẹ́ẹ̀ bàbá wa máa ń gbé lóko ìjọba Buhari kọ́kọ́ kéde kí gbogbo wọn lọ rèé sọ̀míìtì ẹ̀ ẹni tí ò sọ̀míìtì ẹ̀ wọ́n mú wọn gẹ́gẹ́ bí ọ̀daràn nínú kété tí wọ́n sọ̀míìtì tí wọ́n fi lè dìfẹ́ǹdì ara wọn bógun bá dé ẹ̀yìn ìgbà náà ni làwọn Fúlàní wọ̀nyí náà wá ráyè náà kó sí ìran Yorùbá la náà bẹ̀rẹ̀ sí ní fi wọn lápẹ́ náà ṣe kíni náà fi wọn lápẹ́ náà kó náà yá wọn gidi náà bẹ̀rẹ̀ sí ní jogun jà ìran Yorùbá sọ́wọ́ yẹ ká tó lajú wálẹ̀ kí tálùbọ̀ tó kọ̀wọ́ lẹ́lẹ́kejì ẹ máa wà náà gbọ́ ẹ máa ṣe kíní kan ta ni ọmọ wípé àwọn ọmọ Yorùbá ń bẹ nínú igbó ṣẹfẹ́ máa fi alápẹ́ ni káwọn Fúlàní ẹ̀ tó fún wa lágbára kan tó wá tún wa mú we are going to resist that ẹ̀yin ọba wa mo láìkí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ pé ká fètò ààbò lẹ́wà ká filẹ̀ fún wa àmọ́ kó lè wà dáa kó lè dúró dáadáa kí gbogbo nǹkan ṣe lè lọ bá a ti ṣe kọ̀wé ẹ̀ kó lè lọ bá a ti ṣe kọ̀wé rẹ̀ àfi kẹ́ ẹ jẹ́ kí kíni kẹ́ ẹ jó lóyè Sunday Ìgbòho Òòṣà kẹ́ ẹ jọ wálé ẹ jọ wálé o ilé báyìí làbọ̀ sí mi oko ẹ gbọ́ kó lóyè Sunday Ìgbòho Òòṣà ó wálé kétó ààbò yìí kó lè bá àgbópọn sí ẹ̀ ń ṣe gbá kan ẹ̀ ń ṣàwo kan a lè fá orí lẹ́yìn olórí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ nìkan Àdìsá nìkan lolódùmarè fi rán o nìkan ló sì mọ ọ̀nà tá a lè gbà láti rí wípé abọ́lóko ẹrú yìí tí mo dẹ̀ mọ̀ pé Olódùmarè ó lò ó délẹ̀délẹ̀ àmọ́ ẹ̀yin ládéládé ẹ dákun ọbẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe pè fún tẹ́ pè fún yìí ọ̀yá ẹ pè fún tùsílẹ̀ olóyè Sunday Ìgbòho ṣàná àfẹ́rọ́ ọmọ wa ń lé mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀ èyí tí mo ti sọ yìí ó yẹ kó ti yé wa voice note ti Dúpẹ́ Onídọ̀tí tó di tọ́rọ́ fọ́nkálé tó dẹ̀ ti tẹ ìmí náà lọ́wọ́ I will be treating it tomorrow pé wọn nìkan nìkan tá a ní ó Dúpẹ́ eba Yorùbá nation belongs for everybody àmọ́ ó láwọn tó lódùmarè fi rán ó láwọn tó lódùmarè tó fi rán pé ẹ̀yin ni ẹ lọ rèé máa léwájú ẹ̀yin lèmi Ọlọ́run fẹ́ lò láti yọ ìran Yorùbá kúrò lóko ẹrú kì í ṣèwọ Dúpẹ́ Onídọ̀tí you came and destabilized the whole journey má tó tàn wá mọ́ àwọn tó lè tàn ní kó máa tàn àwọn tẹ́ ẹ ti brainwash ní ká ẹ brainwash àwa ò sí fún yẹn mọ́ iwájú là ń lọ àfẹ́ padà sẹ́yìn so I'll be treating the voice note tomorrow by God's grace I'll be treating it tomorrow by God's grace now mo wá fẹ́ bẹ̀yìn ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀rùpọ̀ tó bí ijọ́ méjì ijọ́ mẹ́ta tí mi ń wá sórí ètò mo ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ báyìí mo tan jẹnẹrétọ̀ ni màá lo epo màá lo dátà kò sí nǹkan kan ilẹ̀ pò yìí mo wá ń rọ̀ yín
mò ń bẹ̀ yín. I love talking every day. Àmọ́ agbára yẹn ó reduce financially. Data lásán be almost 40,000. And I'll make sure I buy fuel of 5,000 naira per program. Ẹ jọ̀ọ́, ẹ kún mi lọ́wọ́, mo f'Olódùmarè bẹ̀ yín ni. 9036 37 1643 9036 37 1643 Opay any amount nǹkan yékíyé ẹni fúnni lẹ́gbẹ̀rún kan owó ni ẹ dákun torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń lọ a má ti máa gbé wá sórí afẹ́fẹ́ láti jẹ́yìn ọmọ Yorùbá ọmọ bí ṣe ń lọ ó ṣòro torí pé kò sí máàlì ẹ̀yin náà lẹ́dẹ̀ lè ràn mí lọ́wọ́ lórí ẹ̀ ìdí nìyẹn tí mo fi ń ké gbàjarè ẹ dákun lẹ́lẹ́ẹ̀kan sí àwọn Àgbẹ̀kọ̀yà wa wọ̀nyí wọ́n lọ nídìí rẹ́ńbùtù àbí kí lẹ máa ń pè àti jacket ẹni tó bá mọ̀ wípé àwọn lórí ọ̀fẹ́ láti ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ 09036 371643 09036 371643 rainboot pẹ̀lú rain jacket tíṣẹ́ wọn fi máa lọ bó ti yẹ kó lọ nínú òjò ibi tó yẹ ká dé tí wọ́n fi lè máa ráyè débẹ̀ nínú òjò wọ́n ní ìdáwọn nǹkan míì náà àmọ́ àyírájẹkù orò a dẹ̀ dúpẹ́ pé iṣẹ́ wọn ń yọ kí alálẹ̀ ilẹ̀ Yorùbá pẹ̀lú spirit olóyè Sunday Igboho ṣàti ń tẹ̀lé wọn lẹ́yìn kó má padà lẹ́yìn wọn. mo dúpẹ́ pé òkun ohun ọ̀sà àtàwọn odò wẹ́wẹ́wẹ́ 0903637 1643 ntẹ́ bá fẹ́ ṣe fún wọn èmi dátà ẹ wò ìdọ̀bálẹ̀ mi rèé mo f'Olódùmarè bẹ̀yìn 9036 371643 Opay yóò dáa fún yín o lágbára lọ́wọ́ Ọlọ́run òmìnira àrán Yorùbá yìí láìpẹ́ láì jìnnà á gbọ́rọ̀ yín ayọ̀ mo f'Ọlọ́run búra á gbọ́rọ̀ yín ayọ̀ Ìgbòho ṣá Àdìsá ọmọ aládé kún kú iṣẹ́ o á gbọ́rọ̀ yín ayọ̀ lágbára lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi tẹ̀ ń béèrè lọ́wọ́ mi ibo la bọ́rọ̀ dé ẹ gbọ́ bí a bá dé àmọ́ àní sọ lórí afẹ́fẹ́ àní sọ lágbára Ọlọ́run àmọ́ ẹ gbọ́ ìròyìn ayọ̀ láìpẹ́ I want you to believe that ìròyìn ayọ̀ ẹ gbọ́ láìpẹ́ tó ráwọn akitiyan yìí ó ti ń sèso re. ó ti ń sèso re o lágbára lọ́wọ́ Ọlọ́run yóò sì máa sèso re ni. Thank you, God bless you. 09036 371643 Yorùbá Nation no going back. ẹ wo lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá o Yorùbá Nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ ni yóò máa fẹ́. Thank you. God bless you all.